àbúrò ìyá mi ló gba ìbálẹ̀ mi láti ọmọ ọdún 8 làbúrò ìyá mi ti ń ti ìka bọ̀ mí ní ojú ara tí ìyá mi ò sì fúnra. Ẹ káàsán gbogbo olólùfẹ́ Olúwaṣeun Àkànjí aya somebody. Arábìnrin kan ló pè mí ni wọ́n sọ̀rọ̀ fún mi pé kí n bá wọn sọ ní online kí gbogbo ẹ̀yin abiyamaye kí ẹ fèyí kọ́gbọ́n, pàápàá jùlọ ẹ̀yin tí ẹ máa ń fi ọmọ yín tàfàlà, tẹ́ ẹ máa ń fi ọmọ yín sí in charge àwọn àbúrò yín ọkùnrin tàbí àbúrò yín obìnrin, pàápàá jùlọ ẹ̀yin òbí tí ẹ kí ń gbà kọ́mọ yín kó sọ̀rọ̀ fún yín, tẹ́ ẹ máa sọ pé ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ni máa lọ má rojọ́ fún mi mọ́. Ó ní nígbà tó pé ọdún 10 tó ń pé ọdún 10 ara òun ti kọ̀ ọ́ torí pé àbúrò ìyá àwọn yìí ó ti ń fi nǹkan ọmọkùnrin ẹ̀rín ní ojú abẹ́. Òun á sọ pé òun ò sùn city room pé yàrá ìyá àwọn lòun á sùn torí ìyá àwọn àti bàbá àwọn jọ ń sùn yàrá kan náà ni. Kì í ṣe pé ìyá àwọn gbé òun wá fẹ́ wọn bẹ́ẹ̀ o, bàbá àwọn náà ni tóun bá sunkún wá ní ibẹ̀ náà ló máa sùn mọ́júmọ́ òun ò ní sùn. Àbúrò ìyá àwọn yìí á máa fi nǹkan ọmọkùnrin ẹ̀rín lábẹ́, á máa tì ń, á máa tọ́ bọ̀ òun lójú ara, á máa gbẹ́nu síbi kókó ohun tóun ṣẹ̀ṣẹ̀ ń wù, á máa fà bẹ́ẹ̀ ni á máa dùn òun. Bẹ́ẹ̀ sì ni ìyá àwọn ò ní dákán pé tí ń lọ àwọn ọmọ yìí lóru. Eléyìí lọ títí tóun fi pé 15 years tábúrò ìyá àwọn fi kúrò lọ́dọ̀ àwọn. Nígbà tábúrò ìyá àwọn kúrò lọ́dọ̀ àwọn ó ti wá gbádùn mọ́ òun, gbogbo àwọn boys àdúgbò àwọn òun ò ká sí nǹkan kan, àwọn jọ ní nǹkan papọ̀. Ó ní coded babe ṣe é mọ̀ wípé òun ò tí ì márì tóun ti ní HIV torígbà tóun padà wá jájú tán gbogbo àwọn boys àdúgbò ọkọ lé ní o, ọ̀rẹ́ dájú òun ní o, wọ́n bá òun ní àjẹsípọ̀. Òun ò ká sí gbàtàbúrò ìyá àwọn tí ń bá wọn ní àbúrò ìyá àwọn gangan ni o àbí kẹ́yìn ìyá wọn ni. Òun ò ká sí kankan, òun believe pé normal life ni. Nígbà tóun ní HIV tóun bẹ̀rẹ̀ sí síkì wọ́n á gbé òun lọ sí hospital, wọ́n ṣàṣe test, wọ́n lóun ní HIV. Ìyá àwọn níbo ló ti rí, ibo ló ti kó, ṣe bí virgin ni ẹ́? Òun wò ìyá àwọn lòun ní òun kì í ṣe virgin òun, oyún 3 ọ̀tọ̀ọ̀tọ̀ lòun ti ṣẹ́. Òun á sọ gbogbo ẹ̀ fún wọn, bábúrò wọn ṣe ń bò òun lájọṣepọ̀, bó ṣe ń tìka bọ̀ òun lára, bó ṣe ń ṣe gbogbo ẹ̀. Ìyá àwọn sunkún àmọ́ òun sọ fún wọn pé ọjọ́ ẹkún yín kọ́ yìí o, ọjọ́ ẹkún yín sì kún gbọ́rọ́gbọ́. Láti ìgbà yẹn bóun ṣe wà yìí àwọn ò lóyún, àwọn ò bímọ, kódà ìlú òyìnbó làwọn wà táwọn ti ń bá mi sọ̀rọ̀ báyìí. Báwọn ṣe débẹ̀ Ọlọ́run ló yé, ìlú Italy làwọn wà pé láti àwọn ọmọ gba àwọn ṣáà dé ibi tó àwọn ṣáà ń pélé àwọn gbọ́dọ̀ kúrò ṣẹ torí wọn ò kí láìka àti rí ìyá wọn, kódà àwọn ò kí láìka àti gbóhùn ìyá àwọn. Ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ jẹ́ ká máa fúnra, ẹ má jà gbọ́kànlé èèyàn, ẹ má jà fẹrù wa sọ́yìn, bó ṣe wulẹ̀ ká bísí tó ẹ jẹ́ á máa gbà ọmọ wa láyè láti bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ á mọ́ ọmọ wa ní ọ̀rẹ́ wa. Ẹ ṣé mo dúpẹ́.